èyí tá a bá sì dá ẹ sì dá fún wa àlẹ́ èyí tá a bá sì sọ ẹ sì sọ fún wa èyí tá a bá sì sọ ẹ sì sọ fún wa àlẹ́ èyí tá a bá sì ké ẹ sì ké fún wa èyí tá a bá sì ké ẹ sì ké fún wa àlẹ́ èyí tá a bá sì wí. Ẹ sì wí fún wa èyí tá a bá sì wí ẹ sì wí fún wa àlẹ́ èyí tá a bá sì fà ẹ sì fà fún wa èyí tá a bá sì fà ẹ sì fà fún wa. Ọmọ Ìlọrin àgbà Ìlọrin àáfàá Ìlọrin ọmọ kéwù Ìlọrin síbẹ̀ ti mọ àtọkùnrin àtobìnrin pé nìkan ò lè rí kéwù títí kọ́ ọmọ kù sẹ́yìn àlẹ́ yìí tá a bá sì dá ẹ̀ sì dá fún wa. Tọ́ yọba kù sínú mo rò pé ọ̀rọ̀ nípa kàfàrà ọ̀rọ̀ nípa kàfàrà ìtanràn tọ́rọ̀ rẹ̀ ń lọ ní gbogbo Ìlọrin àbí bẹ́ẹ̀ kọ́ ni ń lọ gbogbo Ìlọrin ẹ̀ẹ́dẹ́gbẹ́ yìí kọ́dà kó jẹ́ pé pẹ̀lú àṣẹ àwọn àgbàlagbà nù Ìlọrin wọ́n fi ní ká sọ̀rọ̀ sí i ọ̀rọ̀ tá a sọ sí i ọ̀rọ̀ kò ní ju ìṣẹ́jú kan náà lọ ìṣẹ́jú kan náà ni ìṣẹ́jú kan náà ni ṣe rí bí ọ̀rọ̀ mọ́ Málíkì tó ní àárín ìgbà kan ń bẹ ní Mádínà tí wọ́n ń sọ fún àwọn èèyàn pé ẹ máa káwọ́ sí báyà tẹ́ bá fẹ́ kírun àwọn kan lè bá mọ́ Málíkì wọ́n ní wọ́n mọ́ Málíkì èwo tún leléyìí èwo tún leléyìí o èwo leléyìí o níta mọ̀mọ́ wa ní Mádínà yìí òun ni ká ṣe kí ni sádìlù ní ká dáwọ́lẹ̀ ká kírun nígbà tó yẹ kó òun ni awwalu halayi nabiyyi sallallahu alayhi wa sallam wa akhiru halayi gbà ó jẹ́ kó òun náà lákọ́kọ́ ìkírun tá ànábì ọkọ̀ kírun ànábì dáwọ́lẹ̀ kọ́ kírun ni ìṣesí tá ànábì fi kírun ìrísí tọ́kọ́ ṣe ní kírun àní òṣè kọ́bùdù náà àmọ́ ìrísọ́kọ́ ṣe nígbà tí ó sì tún kú láyé náà tó ṣe gbẹ̀yìn inú àwọn kankan ń ṣe kí ni tán ń ṣe kọ́bùkù báyìí kí lórí sí ìwọ̀n mọ́ Málíkì ànàlá àrífù ó ní ànàlá àrífù hù ànà kí ni ànàlá àrífù hù èmi ò mọ̀ yíwùn o èyí tí mo mọ̀ ní kí ni o ká dáwọ́lẹ̀ kírun òun sì lànàbì ṣe kẹ́yìn ayé rẹ̀ òun sì lọ́kọ́kọ́ ṣe tọ́ amúwá lọ́nà kíni ọ̀nà káfílẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ni àti kọ́búdù àti sádìlù kò sí ìjọ ọ̀dà akàmúwá lọ́nà kíni wájú listi ṣáàdì ni pé àná láàrin fòwú tí mọ́ Málíkì wíhùn sẹ́ àwọn àfáàgbà bàbá wa Sheikh Alimi wọ́n lágbà bí wọ́n pé ǹjẹ́ ẹ̀yin náà ìkílẹ̀ rí sọ̀rọ̀ kàfàrà pé ṣé ń bẹ nínú Ramadana bí ò sínú Ramadana ṣé wàá rí mi ní èmi ọmọ ẹni tí ń sọ pé kò sí o ànàlá àrífù wú ẹ tó bá ní kàfàrà ò sí èmi pẹ̀lú rọjò lásìkò ṣé ń gbọ́ èmi pẹ̀lú rọjò ṣe kí ni lérí pé kàfàrà ń bẹ̀rẹ̀ mi Sheikh Alimi fi lọrin lẹ̀ sí nínú Ramadana àti ibi àtìgbà tí èsè nú kíni tí èsè nú Ramadana èrí rẹ̀ ń náà gbogbo àwọn àgbàlagbà fánú ìlú yìí àwọn bàbá wa jọ́ngọ́lọ̀ bàbá wa bẹ́ẹ̀gọ́ rẹ̀ bàbá wa kòbúrí ń karatu bàbá wa kókóró bàbá wa amadu rufogo àfa àtàkù tí àfa lóore àfa àkọ̀rọ̀ àfa súkẹ́rẹ́ bàbá wa kálámbì àwọn àfa wa ní bàkátà bàbá wa ní wíìrìdì bàbá wa sàláàtì bàbá wa lápọ̀ kábí àwọn bàbá wa lẹ́ni gbogbo àwọn àgbàlagbà gbogbo wọn pátápátá
ahadu tí mo filẹ̀ fún wọn òun ní sunna ní Muhammad pé kàfàrà ń bẹ nínú Ramadan fẹ́ tó bá jáwẹ̀ rẹ̀ lọ́nà tí ṣẹ̀rí ọgbà láyè kó fi ṣe kíni kó fi já àwẹ̀ rẹ̀ ẹni tó bá mọ̀ deliberately àbọ̀báyàwó rẹ̀ ó ṣe kíni o ọjẹun lọ́sàn-án àwẹ̀ àbọ̀báyàwó rẹ̀ lásìpọ̀ lọ́sàn-án àwẹ̀ tá amúdẹ́n ọmọ sí àbí ọbẹ̀ tí ń ṣe ìyàwó rẹ̀ náà lásìpọ̀ lọ́sàn-án àwẹ̀ Ramadana kàfàrà ń bẹ fún un nídìí ká máa ṣàlàyé kàfàrà àti sọ níyà yìí kàfàrà ń ṣe kí ni iná ni bàbá Sheikh Kamali náà sọ bàbá Sheikh Tajul Adabi iná làwọn náà sọ Tajul Mumini iná làwọn náà sọ bàbá wa Lágége iná làwọn náà sọ àwọn àfáàgbà inú kíjìpá náà iná làwọn náà sọ gbogbo àwọn àgbààfà tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ́kù náà bàbá wa àfáàgbà tòní Ìlọrin bàbá wa ọba ìlú Ìlọrin àwọn làáfáàgbà gbogbo wa yìí ọmọ kéwù wọn là á ṣe bàbá wa àfáàgbà tòní tàná ti jẹ́ ẹ̀ta tó sì máa bẹ lọ láyéláyé mo ẹ ṣe khalifa àwọn náà ni àwọn òun náà ni bàbá èmi ọ̀tẹ̀ sọ pé pàwọ̀dà àwọn náà làwọn náà àwọn bàbá wa àfáàgbà mi mọ́tàbà bàbá wa ọba ìlú Ìlọrin kàfàrà ń bẹ fẹ́ tó bá dáràn Ramadana nú àwẹ̀ tó dáràn jìmáwù àbọ̀mọ̀ọ́mọ̀ tó àwẹ̀ kàfàrà ń bẹ fún bẹ́ẹ̀ báwọn àfáà ṣe gbé kalẹ̀ ojú ọ̀nà tí gbogbo ará Ìlọrin wà nù ẹnu àfáà kan ò sì gbá kọ́ wá sọ pé wọ́n sọ̀rọ̀ ará Ìlọrin tó ní tí gbogbo ará Ìlọrin fẹnu kò sí nì ẹnu tèmi gbà torí oyè tí wọ́n ṣe kí ni bàbá ọba Ìlọrin ni wọ́n rẹ̀ mi pé Mallami Ubandoma ni ọ́ mọ́jọ́rọ̀ kí wọ́n dàrú àwọn àgbàlagbà náà sì rán wa pé ká tètè fọ̀ lórin mọ́pò ṣé wà nínú ọ̀sọ́rú ẹ̀ àwọn bàbá ọba Ìlọrin ọ̀sọ́rú ẹ̀ àwọn bàbá àmọ́mọ́ àgbà ọ̀sọ́rú ẹ̀ bàbá àmọ́mọ́lẹ́ ọ̀sọ́rú ẹ̀ bàbá àmọ́mọ́gàmbàrí ọ̀sọ́rú ẹ̀ bàbá wa jánásì wọn ọ̀sọ́rú ẹ̀ àfa àràbà náà ọ̀sọ́rú ẹ̀ bàbá alágége wọn ọ̀sọ́rú ẹ̀ gbogbo wọn pátápátá wọn ọ̀sọ́rú ẹ̀ gbogbo àwọn àfa alágbàdì wọn lágbàjì gbogbo wọn ọ̀sọ́rú ọ̀rọ̀ yẹ o ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yìn wá sí ẹ mọ̀jà sọ pé a fẹ́ sọ tuntun ká máa wá sọ tí ó kàbùkù bá lù wọ́n wá ń pariwo lọ́dún káàkiri lérí mẹ́díà ìlú tó yẹ pé lù mọ̀ ní ìlú àwọn ẹni Ọlọ́run ni ẹ dákun àwọn ìmọ̀ àwọn tí wọ́n ń takò síláàmù ni ibi tọ́rọ̀ yẹn ti wá nìyẹn àwọn orientalist àwọn mustashirikun àwọn ni wọ́n ń tàbá náírà àwọn àfikárù yẹn kí wọ́n fi lè dá sáfù àwọn mùsùlùmí rú kò sí àfá ìsìláàmù kan èyí tó kéré jù tá àfá ìsìláàmù wọn sọ ní pé kọ̀dọ́wù àbí òye báwọn ẹ̀ka san àwọn àfọ́ òsì gbá wọlé mọ̀rùjúhù ni a ti ṣàlàyé rẹ̀ tọ́pọ̀ láàyò mọ̀rùjúhù ni wọn gbá wọlé mọ̀rùjúhù ni àbí lẹ́sàbírọ̀jẹ̀ àbí òye báwọn ẹ dákun torí Ọlọ́run ẹ má jà á bọ́rọ̀ wa débi tá bàbá ọba Ìlọrin bàbá yìí ń ṣèkẹ́ fún wa yìí sì ń dúró ti gbogbo tí ń jà fà ẹ má wàá jáwọ́ ọlọ́mọ kéwú ẹ má jà á ṣàṣejù ẹ má jà á bàlújẹ́ mọ́ bàbá lérí ẹ sì lè bàlú kankan jẹ́ mọ́ bàbá ọba Ìlọrin lérí ẹ lè bà á jẹ́ mọ́ wọn lérí ìtì ń da yóò sì da kalẹ̀ ni ìmọ̀ àtọwọ́dọ́wọ́ àti mọ̀ ń pè imported àwọn oriented mọ̀ ń pè àwọn tòkunbọ̀ ọmọ àwọn orientalist lè gbé ìmọ̀ àwọn mẹ̀tàsẹ́nì lè gbé wọnú ìlú Ìlọrin ìmọ̀ àwọn mẹ̀tàsẹ́nì tó fẹ́ fi da Kánò rú níjó oníyànà lè gbé wọn lọ́rin o afanadoribo ankum dhikra safhan ankuntum qawman mujrimin nígbà nílọrin nígbà bàbá ọba Ìlọrin ò ní gbà àtìlẹ́ àtòkò bàbá ọmọ bá gbò ní gbà ọ̀rọ̀ gbogbo Ìlọrin ọ̀rọ̀ bàbá ṣé kí Mallami mọ̀ ń sọ yìí ọ̀rọ̀ mufti mọ̀ ń sọ yìí ọ̀rọ̀ tara tèmi gan-an ni mò ń sọ yìí tán bá ní kí ni mo kí fún Ìlọrin nípa pé kí ni stand Ìlọrin nípa kàfàrà ń bẹ àbí òsì kìí sàfáà Ìlọrin lọ́sọ̀rọ̀ tẹ́ gbọ́ọ̀nì àfáà Ìlọrin kọ́ àwọn àfáà Ìlọrin ẹ bá wọn ní council of ulama ó ti yẹ máa tọkànnú council of ulama bá lè sọ̀rọ̀ ẹ̀ àbáwọn ilé Ìlọrin tá a mọ̀ nílé mọ̀
nílé lóko ọ̀sẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ àti kó àti àwọn àgbàlagbà ní kí n wá sọ eléyìí ẹni pé ìdásí láti jó ní àmọ́ gbà wọn ni ẹ lè sọ gbà wọn ni ẹ lọ lè sọ kí wọ́n mọ stand Ìlọrin èsèlú kèfèrí o Ìlọrin èsèlú kèfèrí ẹ má bá ọ̀rọ̀ débi pé a fi wá ti bàbá ọba Ìlọrin débi pé wọ́n mọ fún wa ní káàdì permission fún tó sọ pé ẹni tó ṣe wá sílẹ̀ ẹ̀tàn bá sì ní wọ́n bá ṣe wá sí ìlú ìmọ̀ kò tó ẹ̀ kó ṣe wá sí nílò àfáà nímì nílé lóko ẹ̀ tí bàbá ọba Ìlọrin bá náà gbọdọ̀ ṣe wá sí mọ́ wàláhì kò tó ẹ̀ kó ṣe wá sí ẹ dákun ẹ ṣọ́ra yín púpọ̀ ẹ mọ̀ wọn ara yín ẹ mọ̀ ìwọ̀n ara yín ẹ mọ̀ wọn ara yín ẹ dákun tó lọ lọ́n ẹ má bà súnà náà Muhammad yẹ súnà náà Muhammad tí bàbá wa Sheikh Alimi gbé kalẹ̀ iná làwọn àgbàlagbà ń tẹ̀lé lódìdí ẹ dákun tó lọ lọ́n ẹ má bàjẹ́ tó lọ lọ́n ẹ má bàjẹ́ tó lọ lọ́n Ọlọ́run ó bí yín o Ọlọ́run ó bí yín o Ọlọ́run ó bí yín o bàbá yìí ń ṣe jẹ́jẹ́ pẹ̀lú wa tó bàbá yìí ń ṣe jẹ́jẹ́ pẹ̀lú wa tó wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin wala naqussanna alayhim bi'ilm wa ma kunna ghaibin Ọlọ́run àtàwa tọ́lọ̀ àti bàbá ọba Ọlọ́run tọ́lọ̀ rán sí wa àwa tí wọ́n ń jíṣẹ́ fún ìjọ kan àdùn níwájú Ọlọ́run la ilaha illallah ìjọ kan àdùn wa idha ar-rusulu uqitat àdùn níwájú Ọlọ́run ìjọ kan tọ́lọ̀ wọn mọ̀ bí i pé ìjọ tí wọ́n ń sọ̀rọ̀ báyìí ẹ̀káwọ́ gbérájọ́ náà ní abẹ́ tètè sọ stand Ìlọrin stand Ìlọrin rèé o òṣìṣẹ́ Ìlọrin ni pé tẹ́ bá wá léyìn wọn ò tó yín kàfàrà ń bẹ inú ṣẹ̀ríà inú Ramadana ni o àtìgbà tí èsè inú Ramadana ìsìn bẹ tàbí ìbí náà làwọn àgbàgbà sọ pé ẹ lè fi hàn stand Ìlọrin ẹjí wọn mọ̀ ibi tí bàbá ọba Ìlọrin wà nù ẹ̀dá kùntùrọ̀ lọ́dọ̀ bàbá ìmọ̀ọ́mọ́ àgbà wà nù ipe kàfàrà ń bẹ inú Ramadana fẹ́ tó bá báyàwó rẹ̀ sùn ní deliberately tó mọ̀ ọmọ inú Ramadana àbọ̀jáwẹ̀ deliberately tí ò sí òṣèlú ṣẹ̀rí kankan fún tí èsè kó nírísì kankan tí Islam gbà wọlé kàfàrà ń bẹ fún tọ̀hún ṣàrí ni mútàtàbí ẹni òun náà nígbà tí ọba lágbára gbogbo àwọn yòókù mọ́ ẹ̀dá kùtùrọ̀ lọ èyí òun ni stáǹdì kíni o Ìlọrin àfáà Ìlọrin stáǹdì tiwa nu gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí Ìlọrin lérí mẹ́díà Ìlọrin kọ́ ò kìí sì ṣe àfáà Ìlọrin tó ti máa àwọn àfáà Ìlọrin wà lọ́tọ̀ tí wọ́n ẹ̀ lè gbọ́ lọ́rọ̀ báyìí lọ́dọ̀ wọn ọ̀rọ̀ àwọn orientalist lélẹ́yìí ẹ̀ẹ́kejì ẹ sọ́ra yín kọ́ mọ́ bàdé bíi pé kíni o bàbá òní ẹ máa gba permission ẹ máa gba pàmìtì ó sì bá ṣẹ̀rí Ọlọ́run bá mu ó sì bá súnà ní Muhammadu káàfọ́ gba pàmìtì kó tó ṣe wá sí ọba Kùránì mu ọba nígbà tẹ́ bá túnú mọ́ wa lérí tẹ́ bá sọ lọ́rin lóko tí ò jẹ́ ẹ bọ́rọ̀ yín débi tẹ́ máa gba permission kẹ́ tó wọ́n ṣe wá sí ẹ̀ẹ̀kejì òun ni pé tá a bá fún yín permission a wà á máa ṣe mùbáhálà a máa ṣe mùbáhálà a ní kí bàbá ọba Ìlọrin ó gbà wá láyè a wà gbé àwọn àfáà wá láti ilẹ̀ àríwá báyìí sáwọn náà kú láàfáà wa láti ilẹ̀ àríwá a kó àwọn àfáà súnà wá láti Kánò a kó wọn wá láti Sókótó gèrí Ṣéhùnù gèrí Álímì a kó àwọn àgbà àfáà wá níbẹ̀ a wà ní ìwọ́sọ̀ ẹ̀rí tiẹ̀ ìwọ náà sẹ̀rí tiẹ̀ ó yẹ àfáà yẹn ẹ̀dájọ́ irú èyí tó ń ṣe fún Abdul-Jabbar Kánò jò ní òfijọ́ sọ̀rọ̀ mọ́ láti jọun gọ́ọ̀mẹ́ntì ní táwọn bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ táwọn bá gbọ́ ohun rẹ̀ bí wá sí ẹ̀wọ̀n ni ẹgbọ́n rẹ̀ mọ́ Ìlọrin ti kú òbí ìtàná ẹ̀dàkùn ẹnìkan kan gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nù ìlú yìí kọ́kàn máa wá sọ̀rọ̀ yàtọ̀ṣẹ́ dàk kọ́ máa sọ̀rọ̀ bí èpè kò sẹ́ni tí ó bí kò wà questionable kò wà responsible to anybody Ìlọrin ti kú bẹ́ẹ̀ o Ìlọrin ti kú bẹ́ẹ̀ o ẹ̀dàkùn tó rọ lọ́hùn ẹ̀dàkùn tó rọ lọ́hùn ẹ̀dàkùn tó rọ lọ́hùn gbogbo ẹni tẹ́ǹsì wá sí ẹja bẹ̀rù Ọlọ́hun bẹ́ẹ̀ yìí wọn ó ṣe mọ kò ní jù báwọn lọ stand Ìlọrin láti sọ ohun ẹ má jẹ́ abadé bí mo bá hálà o ẹ sì má jẹ́ abadé bí pàmò gba permission ká sì gba permission ká tó ṣe wá sí káfó tó ṣe wá sí ọba súnà náà Muhammadu ó sì bá Al-Qur'ani mu nígbà tá a bá fẹ́ bàlújẹ́ tá a bá fẹ́ sọ̀dún lóko táwọn àgbàlagbò tí wọ́n sọ látàná bọ̀ wá kádàkùn tó rọ lọ́hùn ma ala rasul illa al-balagul mubin ìbéèrè kejì council of ulama onígbàtú ṣùgbọ́n dín ní tọ́ nílọrin yà yìí ẹ̀dàkùn tó rọ lọ́hùn ẹ̀dàkùn tọ́ pátá. náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lè yanjú.
alákọ̀ọ́kọ́ ní alẹ́ àná àwọn tí wọ́n pè wá náà wọ́n mọ̀ gbọ́ báyìí wọ́n ń gbọ́ bá ti ń sọ yìí wọ́n ní wọ́n ń pèlera wọn wá ní ìjẹ́ àwọn travel àwọn lọ ìlú kan àwọn sì fẹ́ wọkọ̀ àwọn wọkọ̀ ojú omi wọ́n láwọn wọkọ̀ ojú omi nígbà àwọn lọ àwọn wọkọ̀ ojú omi àwọn lo ìlú táwọn lọ yí àwọn lóṣù 3 lórí ọkọ̀ ojú omi àwọn lọ́sẹ̀ kejì lọ Ọlọ́run ní kí títán kó débọ̀ kan nù àwọn Ọlọ́run ní kí títán kó ṣe kí ni kó débọ̀ kan nù àwọn ajádìde Ọlọ́run ní kó kú mùsùlùmí sì ni àwọn kó sínú dààmú àwọn náà ń gbọ́ bá ṣe ń sọ yìí àwọn kó sínú dààmú pé ó láṣẹ wá sòkú rẹ̀ báyìí oṣù 2 ló kù àti bí ọ̀sẹ̀ 2 táwọn ìdíbi àwọn lọ ó làwọn lè sòkú rẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ kí ni ìdájọ́ ṣẹ̀ríà níbẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà mo wá bí mi máa nì mo wá sọ fún wọn wípé ojú méjì la fi wò ó àwọn náà ń gbọ́ mi bí n ṣe ń sọ yìí wípé ojú mélòó la fi wò ó ojú méjì la fi wò ó àfojú fiqhul ma'asir al-fiqhul ma'asara abẹ́ báwọn a fi wò ó a dẹ̀ fi tàdárùjù fíkí òun náà ní fiqhul ma'asara abẹ́ báwọn a fi wò ó a sì fojú ọ̀nà òun àwọn àgbàlagbà àfáà jọun ni wọ́n fi worú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà tá tírìtì ọ̀rọ̀ musafir náà ló jẹ́ káwọn béèrè traveler ló jẹ́ káwọn béèrè wọ́n á sọ fún wọn wọ́n náà pé kìíní kan ní al-ihtiyatatu ash-shar'iyya al-ihtiyatatu ash-shar'iyya òun ni àwọn precautions kan tá a kọ́kọ́ ṣe náà ká tó bọ́ síbi step kejì mo ní ayé ti kú òbí ayé jọun fíkìú náà tún dàgbà sókè sí fíkìú náà tún dàgbà sókè sí ní tààtà babul ijtihad maftuh ila yawmil qiyamah bidalili qawlihi ta'ala fil Qur'an pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́ sọ́lá al-Qur'an pé ẹ̀yà àdúmà ní Muhammad ẹbọn sọ pé rabbi zidni ilma dalilu lana hunaka ikhtilafan bayna al-ulama al-usuliyyin al-babu al-ijtihadi maftuhun ila yawm al-qiyamah aw mughlaq aw mahdudun bi zaman ọ̀rọ̀ tọ́jọ́rọ̀ tó kẹsì járí bẹ́ẹ̀ òun ni pé bábò lè ijtihadi fún ká kọ́ ọmọ gbìyànjú pẹ̀lú àwọn píríncípù táwọn àfáà gbé kalẹ̀ pé tó bá ti pín sára àyàn léèyàn fi gbìyànjú ọkàn lè máa wá jáde ọmọọsọ tó wù ọ́ èyí ṣe mùchítẹ́ìdù láwọn principles ó dẹ̀ láwọn conditions ó dẹ̀ láwọn mẹ́jẹ̀mú táwọn àfáà gbé kalẹ̀ tá a bá ti kó pé síyàn la ẹnu láàmú pè ní fàkíhù ẹnu láàmú pè ní mùchítẹ́ìdù ẹnu láàmú pè ní mufti ó yẹ báwọn ọ̀rọ̀ pọ̀ mẹ́ẹ̀ àmì táwọn afá sọ jù ní pé babul ijtihadi maftuh ila yawm al-qiyamah bidalili qawlihi ta'ala rabbi zidni ilma tọ́lọ́lọ́ tó sọ pé káwọn sọ pé kó wọn lé wa kún mímọ̀ ìmọ̀ tó lé àwọn nǹkan kún lánàá ó lè láwọn ẹlòmíì kún jù bẹ́ẹ̀ lọ lónìí ìmọ̀ tó lé àwọn nǹkan kún lánàá sẹ́ ó lè láwọn ẹlòmíì kún jù bẹ́ẹ̀ lọ lónìí ó lè lá àwọn ẹlòmíì kún jù bẹ́ẹ̀ lọ ní òní mo fi jẹ́ lọ́rọ̀ ilẹ̀ fàwa lọ́bẹ̀ máa sọ fún ẹ pé àkọ́kọ́ ní tẹ́kọ̀ọ́kọ́ ṣe nígbà tí ìrùsẹ̀lẹ̀ bá ń bá ṣẹlẹ̀ ọ̀kan náà ti ń travel tó kú nínú ọkọ̀ ojú omi tó sì jẹ́ mùsùlùmí ibi tẹ́ ẹ sì ń lọ oṣù méjì tẹ́ ẹ fi dé bẹ́ẹ̀ àtọ̀sẹ̀ méjì òkú rẹ̀ ẹ ní ti kọ́ ṣe bá kankan ada ijtihadun dhatiyyun minni àbí ìbáwọn ijtihadun tèmi tẹ́mi ṣe fún yín mi lẹ́yìn ìgbà mo ṣe ijtihadun tèmi fún yín tán mo ṣẹ̀ wá bọ́ sínú tírà lálẹ́ àná afẹ́ ló tó nǹkan bí 20 ìṣẹ́jú lé ní mọ́sálà yẹn
tí wọ́n bí mi wàá mọ̀ pé wọ́n tún sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ yí padà. Now mo ní ẹ kọ́kọ́ bí àwọn tí wọ́n ń wa ọkọ̀ ojú omi náà torí kò ní bàlàkà ìmú kí wọ́n máa rin adúrú ìrìn àjò báwọn kí wọ́n máa ní ìpèsè kankanlẹ̀ fún ìjọba ẹ̀dẹ́ ènìyàn rírí ọmọ èèyàn àbí kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó kú àbí kọ́ dákú àbí kíkẹ́ kó ṣe nu àwọn àwárìdù tí máa ṣe kí ni o tí máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kò ní bàlàkà kọ́dà ọkọ̀ táwọn lè kó ọkọ̀ míì máa ń ní àwọn nǹkan precaution first aid wọ́n máa ń nínú mọ́tò tàásọ̀ka ẹ̀ láàrin wákàtí mẹ́fà ká tó wá sọ pé tí rìnrìn àjò oṣù mẹ́ta nínú tọ́bálà káì mú ni kó ní kí ni o wọ́n ní àwọn first aid nínú ohun pèsè máa ní ẹbí wọn náà bí náà bá ṣẹlẹ̀ kí láì pa mo lẹ́kọ́ bí wọn náà pé ǹjẹ́ wọ́n ní tẹ́ lè fọ́n sòkú la ǹjẹ́ wọ́n ní tẹ́ lè fọ́n sòkú la tí òfin ní rùn pa nínú ọkọ̀ ojú omi yẹn ǹjẹ́ wọ́n ní. Tẹ̀sí láàyè kan special tẹ́lẹ̀. Ṣé àyọ̀wà ipe sí wọ́n nírú nǹkan báwọn tí wọ́n bá láwọn ní ẹjọ́ kó ṣe ìtìfásù pẹ̀lú rẹ̀ kí wọ́n bá ń fọ́n sí kò ní rùn àbí bẹ́ẹ̀ kọ́ ni irú ẹ̀ náà fọ́n sí fìlà ọ̀nà tá a máa lè wò ní Cairo lọ́dọ̀ yín wọ́n ẹ̀ bá mu ẹ̀ lọ́dọ̀ wọn ṣe ìpọ́pọ̀ ń bẹ́ẹ̀ ọba fẹ́ débẹ̀ ọba fẹ́ wọ́n lórí orí ní sílẹ̀ àwọn àfáàsì ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn àfáà ni wọ́n fáwọn gọ́ọ̀mẹ̀ntì ní fatiwa yẹn ọmọ wọ́n fi ń sọ dákọ̀ ọ̀rọ̀ náà tó lọ sọ kì í ṣe pé mi náà ń sọ tèmi oyè báwọn ìtì tí a dùn tèmi nù pé ẹbí wọ́n ṣe ní tí wọ́n lè fọ́n sí i la tí òfin ní rùn parí tí ó sì ní jẹ́ra. Mo ń tẹ́ máa láwọn ò ní kẹfì débi tẹ́ ń lọ kẹfì lè sín kẹfì tẹ́ bá wá láwọn ò ní àwọ̀ àbọ̀ sí i torí ọlọ́run ọba ò ní àsòkú ọmọ ẹ̀dẹ́ nìyẹn ní rédèrèdè kò sì náà ṣe ayé rẹ̀ náà ní kíni o ní rédèrèdè ó ní alákàtí kàrámúná bani ádámà wà á mọ̀ náà òun fèlè bá rè wà lè bá rè wàrà sákìrà òun bínà tọ́ yìí bá ti وفضلناهم على كثير مما خلقنا تفضيلا ولقد كرمنا بني آدم حيا وميتا حيا وميتا كيس حيا نك كرامة الإنسان محفوظة له gbogbo tí ń jẹ Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pọ́n mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lẹ́nu àpọ́n ó wà láàyè ó wà ní ààyè ọgbọ̀dọ̀ ọwọ́ ẹ̀dá ìtúsá pọ́nlé bọ́bá wa kú náà ẹ gbọ́dọ̀ sòkú rẹ̀ ẹ gbọ́dọ̀ sòkú rẹ̀ ẹ gbọ́dọ̀ rárí òkú ẹ̀ ẹ gbọ́dọ̀ yẹ̀yẹ́ òkú ẹ̀ ẹ gbọ́dọ̀ yẹpẹrẹ òkú ẹ̀ yastahiqu at-takrim fi al-hayat wa 'inda al-mamat ó lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀pọ́n nígbà tó wà láyé àtìgbà tó kú ẹ kọ́kọ́ wádìí mo ṣe ní ẹwádìí òun náà tí wọ́n bá lọ́wọ́ àti òní rùn pa tí ó sì nígbà jẹ́jẹ́ fi débi tẹ́ ń lọ ẹ fi lẹ̀ kẹ́ fi kírun sí ibi tẹ́ bá fẹ́ mo ní iṣẹ́ tí a dùn tèmi nu ó sì bá tàwọn àfáà mu ní Cairo lọ́hùn mo ní ẹ̀ẹ̀kejì òun ní táwọn àfáà sọ Ọlọ́run ti sọ náà Al-Qur'an ó ní ayahsabu al-insan أن نجمع عظامه بل قادرين على أن نسوي بنانا بل قادرين على أن نسوي بنانا أتوكو سينودو أتيتو سون تيان دونا أتيتو سكيني دكتور أتيتو لوبا أتيتو كوتمله أتيتي وأسي إلقاء شاهد عليه tí wọ́n tẹ ẹ̀rọ́pọ̀ ìtíléwó pa wọ́n ò rí wọ́n yọ àwọn òkú yòókù wọ́n ò róhun yọ àbúbómi lọ ọlọ́ni bàdà kọ́ọ̀dìrín alẹ́ àdìmọ́sàkúyà bánàna àwọn ọlọ́run kí lẹ́ ń pè wá rí kí lẹ́ ń pè ní ọlọ́run ọba rí èmi ọlọ́run ọba tí mo lágbára òkúta ẹjọ́ ná kí n sì gbé padà tó bá dòjó àlèkè àmọ́ kí n gbé dìde padà gbogbo bíi káwà kọ́ wà níbi tọ́ wà ẹ̀dùn ọwọ́ rẹ̀ wà bó ṣe wà ìkan wà bó ṣe wà ojú ọwà bó ṣe wà imú ọwà bó ṣe wà ẹnu ọwà bó ṣe wà etí ọwà bó ṣe wà apá ọwà bó ṣe wà apá ọ̀tún bẹ́ẹ̀ apá àlàáfíà bẹ́ẹ̀ ọrùn bẹ́ẹ̀ àyà bẹ́ẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ìgbàrúkú bẹ́ẹ̀ erékún bẹ́ẹ̀. bala qadirina ala nusawiya banana Allahu akbar bẹ́ẹ̀ ni ntọ́nà sọnù mo láwọn apá sọ́dọ̀ àwọn àfọ̀n fíkì ònù apàṣọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ti lọ́nà àwọn fún fíkú apàṣọ́dọ̀ Imam Maliki apàṣọ́dọ̀ Imam Shafi'i Imam Abu Hanifa Imam Ahmad ọmọ Hanbali
a bá sọ̀rọ̀ gbogbo wọn kí ni wọ́n sọ nípa òkú tí condition rẹ̀ rí báyìí òkú tó kú sínú kíni ó kú sínú ọkọ̀ ojú omi wọ́n èyí tí ìdébi wọn lọ okòsù méjì àti ọ̀sẹ̀ méjì wọn ò sì ní òkú tí wọ́n fi sí láà tí ò fi ní bàjẹ́ tí ò ní jẹ́ra kíláàsì tí ò sì fi ní dòrùn pamọ́. àwọn àfáàgbà lo kọ́ídà èmi mò ń mú kọ́ídà ń wá ládọ́rára wà ládìrá ládọ́rára wà ládìrára wà ìdá ìjítàmà àdọ́rára ni yóò kàbù ní àkàfihìmá tí ìnira méjì bá ṣe kíni tó bá pàdé lórí ọmọ mùsùlùmí a nìkọ́ ya mú ìtófúyẹ́ mbẹ̀ ni nínú ẹ̀fítẹ́kù ní kí méjì ọmọ ṣẹlẹ̀ yóò wà mú ìtófúyẹ́ mbẹ̀ ládọ́rára wà ládìrára ẹmọ́ nira sallallahu alaihi wasallam ẹmọ́ nira àdísà ní Muhammad ládọ́rára wà ládìrára ẹmọ́ nira ilá pẹ̀lú òórùn rẹ̀ ẹlòmí ò lágbára àti gbóòórùn kókùn tún máa di méjì ọlọ́sìn wà látùlùkú bí àfúsíkú ní látà àlúkà ẹlọ́ fọwọ́ ara yín wá ìparun fún ara yín gbogbo àwọn nùsùsù ní mo sọ fún ẹlẹ́lẹ́ àná ìpè tó bá rí bẹ́ẹ̀ ìtẹ́ẹ̀sẹ̀ ni pé ẹnu ọlọ́lẹ̀ jù sódò ọ̀nà bẹ́ẹ̀ bá rí aṣọ funfun tẹ́ẹ̀fì ṣe kíni tẹ́ẹ̀fì bò láti rí ẹnu ó jù sódò aṣọ rẹ̀ tọwọ́ lọ́rùn náà àbúbá lásọ òbúra ẹfàṣọ òbúra rẹ̀ fúnra bí ẹ bá ṣe funfun náà ẹnu ó jù sódò ẹ̀yìn òkú òtún ní di méjì mọ́ nígbà wá di láàárọ̀ yìí èmi náà wá wò ó nínú àwọn tíra ìpè gẹ́gẹ́ bí àṣà àtiwá náà èmi mọ́ sọ gbé yín fún wọn màá ní gbogbo tí mo sọ fún yín ọ̀yẹ́ kí n lè fún yín ní tẹ̀kẹ̀ ìdù rẹ̀ ọ̀lẹ́ kí n lè fìdí rẹ̀ kí n lè fìdí ta gbẹ́sẹ̀ tẹ̀ àwọn èyí sọ̀rọ̀ lásán níbi tá a wà yìí ẹnu àwọn àfáàgbà mò ń fi sọ̀rọ̀ bàbá Sheikh Alimi èsì sọ̀rọ̀ fẹ́nu wọ́n mẹ́rin wá wọ́n sì mú péjì wá ibẹ̀ lè wo péjì báyìí tíra báyìí ẹ lè wo péjì báyìí iṣẹ́ tí àwọn bàbá wọn bà lọ nínú àwọn ayé àyínú tó bàbá wo lọ́dọ̀ gbogbo àwọn àfáà ìjìmáwù wá ìjìmáwù tàbá ní ìjìmáwù ó tún yàtọ̀ fún ìtìfáàkù òun tún lágbára ju ìtìfáàkù lọ ọ̀rọ̀ pọ̀ mẹ́rin àwọn afọ́ ní oṣù lòfìdí ìjìmáwù wá tó gbogbo àwọn afá pátápátá wọ́n ti kọ̀ndíṣọ̀n òkú bá rí bẹ́ẹ̀ ṣe rí nì tí tẹ́sí lọ́jìnà nínú ọkọ̀ ojú omi báyìí yùlùkọ́ fìlì báhàrì yùlùkọ́ kí ni mo rí dọ́kítọ̀ yùlùkọ́ fìlì báhàrì yóò bá ti ń tún múlẹ̀ púpọ̀ kí ni wọ́n ṣe ń ẹ̀dùodò wọ́n lè dùodò yùlùkọ́ fìlì báhàrì di pé yóò rùn pa yí tó pọ̀ wá di púpọ̀ ó lè kakọ́ máa lọ kọ́ máa bómi lọ ó kú ti kú tẹ́lẹ̀ bọ́lá ṣe kọ́ tiẹ̀ ìbí ọlọ́fi sàárè tiẹ̀ sínú pé yóò kú omi yùlùkọ́ fìlì báhàrì Kùránì ti wí àbí òye báwọn wọ́n ní ẹ̀dùodò wọ́n ní yùlùkọ́ fìlì báhàrì ọ̀rọ̀ ó ti tán mẹ́ọ̀ ọ̀á kú ọ̀rọ̀ kan táwọn àfáà fi sìyà pẹ̀lú lára wọn ọ̀nà bàbá fẹ́ jù sódò yìí ṣé á so nǹkan kan mọ́ tí yusakọlù àwòlá yusakọlù àwòlá yusakọlù sẹ́yìn pé táwọn bá kàn jù yẹn sínú odò lásán ó lè léfò tí ó fi nígbàjẹ́ tí ó fi ṣe bí àwọn tí ó wúwo wọnú sàlẹ̀ odò sáàfin tí ó mú wúwo áàdì máa sáàkúta ẹwọ gbogbo àwọn àgbàlagbà fáàtẹ́ ti lọ gbogbo bí o bá wà dákùbà ṣekúrò àdáwò kọ̀ọ̀kan fún wọn sẹ́ Imam Maliki ni Imam Shafi'i Abu Hanifa ni Ahmadu ọmọ Hanbali ẹ̀dọ́kẹ̀ ṣekúrò àdáwò kọ̀ọ̀kan fún gbọ́n ẹ̀ bá wà ibi ẹ̀ bá wà Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu ọ̀nà kókó alábàárikà wọn. ọ̀rọ̀ wà sí pọ̀ ọ̀rọ̀ tẹ́sán pé àwọn àfọ́sùn wọn ò sì ráyè ránù àwọn àfọ́ àtọ́lọ́ wọn ò sùn wọn ò sì ráyè ránù ẹ máa gbọ́ wọ́n ní yóò sàkọlù àwòdá yóò sàkọlù ṣé á dé kankan má ro òkú tí ó tún tí ó wúwo tí ó fi lè tẹ̀rì tá à nírí lókè òkú mọ́ tí ò ní léfò àwọn kan nínú àwọn àfáà a máa rí ìmáàmù àwọn Hanabila àtọ̀rọ̀ kan táwọn Màlìkíyà ọ̀rọ̀ méjì náà Màlìkíyà sọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ méjì táwọn Màlìkíyà náà sọ wọ́n ní
yulqa fil bahri wa yusaqqalu bi shay'in bi shay'in wọ́n láásùn kankan mọ́ láà tó tóbi tí ó jọ tẹ̀lé wọ́n tí ò nílé fò. àwọn Ṣáfi'íyà àwọn ní wọ́n la yusaqqalu bi ayyi shay'. bá a ṣe wẹ̀ tán bá a ṣe wẹ̀ tán tá a sì fasọ rẹ̀ náà ṣe káfà ní tá a bá rí funfun irú aṣọ tá a bá rí gbà náà tá a ti ṣe káfà ní tá a sì kírun sí látẹnu ọkọ̀ ojú omi náà yulqa fil bahri min ghairi tathqilihi a ní so nǹkan kan mọ́ láti owó pé kó fi tẹ̀rì. àwọn àfáà wa bí àwọn tí wọ́n láṣọ nǹkan mọ́kù la nítorí wúwo tí ó fi tẹ̀rì pé kí ni rísìn títí ibi ìbẹ̀rù Ọlọ́run ti mú mi nù ibi ìbẹ̀rù Ọlọ́run àwọn àfáà yóò fọ̀rọ̀ ṣẹ̀rí àṣírífà wọ́n wá bí àwọn Hanabila àtàpá kan náà àwọn Màlíkì inú ọ̀rọ̀ tí Màlíkì yà sọ pé kí ló tẹ̀ fi ní ká so nǹkan tí yóò jọ tẹ̀rì mọ́ra wọ́n ní sẹ́ bí objective àti èrò wa tá a fi ń sin òkú sínú sàárè náà tí bá ń bò láṣìírí ni kọ́ wà ń sàlẹ̀ ìbá ń bò láṣìírí ni káfí lè láṣìírí rẹ̀ bò láwọn fi ní kọ́ lọ káṣọ nǹkan mọ́lá kọ́ lọ lẹ̀ sẹ́ǹkú yóò padà jẹ́ gbogbo tá a fi síhun yóò padà jápò lára rẹ̀ wọ́n máa ní ẹ̀rọ kù mùsùlùmí ẹ̀rí òhò rẹ̀ ẹ̀rí bó ṣe rí ìbí sítìrù là á fi ń gbìyàn sínú sàárè ìbí kápò tá a bá so nǹkan mọ́lá a ní rí àdàfún àkọ́kọ́ a ní àtìfù èmù ni èmù tíṣẹ́ dáa sì ní tó fi náà máa bòkú láti fi ká máa ṣe sínú sàárè. wọ́n mọ̀ máa fi wà sí rẹ̀ káàkiri ìjà ní sọ pé àwọn èkejì ò rọ́rọ̀ sọ àwọn Màlíkíyà apá kan Màlíkíyà yìí wọ́n ti ṣọ̀kan àwọn Hanabila náà ti sọ rísìn táwọn fi ní ká so nǹkan wúwo mọ́ náà ìjẹ́ lọ́dọ̀ ńlá káyà ní sọ pé kí ló wá kù táwọn tọ̀wọ́ sọ àmọ́ wa sọ pé kí ló kù táwọn eléyìí ọ̀sọ̀ báyìí àwọn Ṣáfi'íyà àwọn náà ọlọ́gbọ̀n alálùbáríkà àwọn àgbàlagbà àfà rọ́bì sídìní wíbẹ̀ wọ́n ọmọ kéwù lọ bá wà náà wọ́n náà wíbẹ̀ àmì ẹ̀tọ́ ẹ̀gbọ́n táwọn náà wí ni ọ̀rọ̀ tó dáa púpọ̀ méjèèjì ló dáa wọ́n ní àníṣò nǹkan mọ́ ìdí táwọn fi láwọn àníṣò nǹkan kan tó wúwo mọ́kù tó kú sínú tó kú nírú kọ̀ndíṣàn máa ń tá àfi ní ṣò nǹkan kan mọ́ láà wọ́n ní ṣèbí ńgbà jù sínú omi òun àmọ́ bóyá mùsùlùmí kan kọjá tí ó wàá rí kókù mùsùlùmí rí ẹ̀tọ́ dàrí fún tó wọ́n wà á padà wá gbé tó ń sì jẹ́ni tó modò tó sì modò ó lè wẹ̀ lódò ó lè jáwé tí wọ́n ń wọ ojú omi tẹ́lẹ̀ ìlú ìwẹ̀ náà wọ́n ń gbé àwọn náà ó lè jẹ́ mùsùlùmí yóò ti dàgbà pé òkú mùsùlùmí lélẹ́yìí yóò wá gbé gbogbo ẹ̀tọ́ tà ní ṣeun òun wà á lọ lè ṣe é mẹ́jọ tẹ̀rí wọnú sàlẹ̀ ẹ mẹ́sàn kankan tó wọ́n máa ńlá gbígbé tó bá gbé báyìí yóò wá pe àwọn jẹ̀mọ́ ìlú yóò wá wẹ̀ yóò tún faṣọ sí aṣọ funfun tẹ́yìn ò rí inú kiri òun wà á fi sí torí ìlú tiẹ̀ ní òun wà á tún yóò wá sín sínú sàárè àwa bò láṣìírí nítawọn fi ní ẹ má ṣe kínú. gbogbo àwọn tí a kọ wa ń ké wọn náà mọ́sá ẹ̀ ń bí akọ yìí àwọn tó ti lọ́nu wọn àwọn tó wà láyé má fàáyé ni wọ́n la wọ́n kọ́ akéwù débi pé ká mọ̀ ara wa. ẹ wò kẹ́ ṣe ká méjì wọ́n lọ́rọ̀ sọ. ká máa tójú bọ́tí la ká mọ̀ ara wa. tọ́ba wa níbo láti rí gbogbo kinní yìí ìdàpọ̀ tíra àwọn Hanafiya fún ọtọ́ lọ́lẹ́wò tíra àwọn Hanafiya alibaharu rọ ikú sharu kanzi dakọ iki nípìnlẹ̀ nùjẹ́yìn àwọn alhanafi arọ ikú sharu kanzi dakọ iki nípìnlẹ̀ nùjẹ́yìn alhanafi léèwò mujalladu ẹlẹ́ẹ̀kejì volume 2 page 208 tó ti wo adurrul mukhtaru léèwò tíra tá ń pè ní adurrul mukhtaru sharu tanwiril absari للحسقفي بالصاد للحسقفي الدر المختار شر تنوير الابصار للحسقفي لو مجلد فولوم 2 kó page 235 tíra àwọn Hanafiya ní méjèèjì tún wá lọ́dọ̀ àwọn Màlíkíyà lélẹ́wò tíra tá ń pè ní àtájù wálé ìkìlílù sharhu mukhtasar khalili lílímọ̀wák lọ́lẹ́wò mujalladu ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ́wò sọfà page 254
tún lọ lè wo Al-Fawakihu Ad-Dawani ala risalati Ibn Abi Zayd al-Qayrawani lin-Nafarawi lọ lè wo volume 2 lọ lè wo page 679 tún wọ́n lọ lè wo tírà àwọn Shafi'iyya lọ lè wo Al-Majmu' lin-Nawawi lọ lè wo volume 5 kó page 285 wá lọ lè wo Kashaful Qina' mo pé Al-Qina' lil-Bahuti lil-Bahuti tírà àwọn tàwọn Hanabila nù lil-Bahuti Kashaful Qina' lil-Bahuti lọ́dọ̀ ewu mujalla ẹlẹ́ẹ̀kejì sọ́kwa page 132 ètò àlọ́lẹ̀ ewu Al-Mughni libnu Qudama tíra àwọn Hanabila náà lè ewu mujalladu volume 2 page 373 gbogbo àwọn tíra ilé gbọ́ lẹ́ẹ̀bà ogun tá a sọ yìí lẹ́ẹ̀bà ń bẹ̀ àwọn tí wọ́n pè wọlé wọ́n máa pè wọlé ó bẹ́ẹ̀ tó láti pè wọlé lónìí ẹ má béèrè question kankan lọ́wọ́ wọn. ní béèrè kankan. wọ́n jẹ àlùbáríkà bàbá ọba lónìí. ìbéèrè ìyanjú béèrè ìgbà boko kan ni.